Àwọn tó kọ́ ilé wọn sórí àpáta Jésù. Àwọn ní bàbá fẹ́ àwọn ní. Èṣù wí ní ti ọkàn mi pé ìrànlọ́wọ́ kò sí fún mi. Ṣùgbọ́n mo ọba tó gbéga mi ojú wọn. Ọba tó gbéga mi ojú wọn. Kìnìún dìde, ìkókó dìde, wọ́n dẹ́rù bọkàn mi lórí asán. Ẹ̀rù kò bà mí, mo mọ̀ ọba tó gbèjà mi ojú wọn. Ọba tó gbèjà Èsíkáyà. Happy Sunday, ma. Happy Sunday to you, ma. Kìnìún Júdà, gbogbo Dáfídì, tí a bí ní Jùdíà, ó bá mi gbé. Ẹ̀rù kò bà mí, mo ọba tó gbéga mi ojú wọn. Happy Sunday to everyone. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. Happy Sunday, please share. Mojúbà ìpè àwọn tọ́lọ́run ti lò ṣáájú wa. Mojúbà ìpè àwọn tọ́lọ́run ti lò ṣáájú wa. Rẹ̀mí lẹ́kún mojúbà rẹ o. Ọmọ Dáfídì mojúbà. Ọmọ Dáfídì mojúbà rẹ o. Ìwọ tí Ọlọ́run lò láti ṣí ọ̀nà ayọ̀ mo bá rí. Kùtùkùtù òwúrọ̀ mi ni mo ti bẹ̀ Olúwa. Pé kórí mi má ṣe gbà bọ́dé o. Mommy Ọlọ́run tóbi, happy Sunday, ma. Ẹ ṣé mommy, happy Sunday to you, ma. Happy Sunday to everyone. Happy Sunday. Alẹ́ sàn mi jọ òwúrọ̀ mi o. Kùtùkùtù bàbá, kùtùkùtù òwúrọ̀ mi ni mo ti bẹ̀ Olúwa. Wípé o, pé kórí mi má lè gbà bọ́dé. Àwọn tí ń pa padà dà, wọ́n máa lè rí mi gbé ṣe. Bàbá rẹ̀ sọ mí jọ òwúrọ̀ mi o. Bàtà bá jọ gẹ̀dẹ̀ dúdú, ayé kiri mi. Bàtà bá jọ gẹ̀dẹ̀ tó pọ́n,
olùṣọ́ àgùntàn mi má gbàgbé mi ṣáájú jẹ́ kí n kéré ayọ̀ délé o. Kùtùkùtù bàbá kùtùkùtù òwúrọ̀ mi ni mo ti bẹ̀ Olúwa. Wípé o pé kórè ní máa ṣe bá bọ́dí. Ọjọ́ alẹ́ mi á dára, àwọn tí ń pa kádàrá wọ́n máa lè rí mi bó ṣe. Ogunle o, ogunle o, ogunle o, wẹ́rẹ́ bá mi jà. Ogunle o, ogunle o, ogunle o, wẹ́rẹ́ bá mi jà. Ó lẹ́lòmíràn sínú oko. Please share. Happy Sunday to you all. Ogunle o, wẹ́rẹ́ bá mi jà. Sister Tosin, happy Sunday ma, happy Sunday. Ọ̀pọ̀ ará Bethlehem lógunlé lọ sí Íjíbítì. Ogunle o, wẹ́rẹ́ bá mi jà. Iṣẹ́ Jésù láyé, kò síbi tó lùgbàlà yẹ fún ikú o. Ọba tó wá o láti wá gbà wá là. Jésù láyé, wọ́n jọ́ lórí àgbélébùú o. Ọba tó wá o láti wá gbà wá là. Èrò lọ́jọ́ sí. Sálẹ̀ fẹ́ nínú Jésù Àtògùn ọba tó wá o láti wá gbà wá là. Wọ́n ní ká pa Jésù láyé. Báràbà ó lè sílẹ̀, òun tẹ̀lé òun lẹ́yìn gbà. Ayé burú ara. Ènìyàn ṣòro. Ẹ̀dá ayé burú. Ènìyàn ṣòro. Olòtítọ́ ènìyàn ayé ò fẹ́. Wọ́n tan Jésù dá olè sílẹ̀. Ìgbẹ̀yìn ó dábàámọ̀. Ọba tó fàyè ṣe tíṣẹ̀ ọ̀gá ògo, ó ń bọ̀ wá o. Ìwọ ṣá máa fẹ̀tàn sí òkú tó dé. Àní o, ìwọ ṣá máa gbẹ̀bí fáláre lọ. Ọba tó fàyè ṣe tíṣẹ̀ ọ̀gá ògo, ó ń bọ̀ wá o. Ó ní ọba tó fàyè ṣe tíṣẹ̀ ọ̀gá ògo, ó ń bọ̀ wá o. Ìwọ ṣá máa fẹ̀tàn sí òkú tó dé. Ìwọ ṣá máa gbẹ̀bí fáláre lọ.
àní ó ọba tó fàyè ṣe tí sọ́ọ̀gà ògo ó ń bọ̀ ó ń bọ̀ wá o. Òtítọ́ lọ́lọ́run ní ká má sọ, a kò lè sòtítọ́ kó má bí ayé nínú. Ó ní á Ọlọ́run, èwo lèmi yóò ṣe? Èwo lèmi yóò ṣe? Torí òtítọ́ wọn gbẹ́bẹ̀rù fẹ̀yìnfẹ́ lómìíràn. Ọlọ́run èwo lèmi yóò ṣe? Torí òtítọ́ wọn gbẹ́bẹ̀rù mẹ́ta sínú iná. Ọlọ́run èwo lèmi yóò ṣe? Torí òtítọ́ gbẹ́bẹ̀rù mẹ́ta sínú iná o. Ọlọ́run èwo lèmi yóò ṣe? Good morning, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Yeah, this is your daughter, your friend, and your sister, Olúwalóbùnmi, popularly known as the CEO, Iléeṣẹ́ TBF, Eyinloju Olodumare. Ẹ ti mọ̀ pé lọ́jọ́ Sunday, Eyinloju Olodumare bí ojú 5 minutes to 3 minutes, a máa wá jẹ́ kẹ́ mọ̀ wípé èmi ò fẹ́ mọ bó ti wulẹ̀ kó rí, bóyá wọn náà tiẹ̀ ń fèsì àwọn nǹkan kan báyìí. Bóyá bí tó tiẹ̀ ti jàre, bóyá ó dàbí ìgbà tó jẹ̀bi. Bóyá gbogbo nǹkan tó tiẹ̀ ń ṣe ló dàbí ẹni wípé ò tiẹ̀ rí àánú gbà. Bóyá bó tiẹ̀ ṣe ń gbàdúrà ṣe ló kàn tiẹ̀ ti wá rò wípé Ọlọ́run ò gbọ́ àdúrà yẹn. Olùtùnú ní kí n sọ fún ẹ wípé ojú Ọlọ́run ń wò ẹ́. Wò ọba yẹn nìkan ló lè dá èmi àti ẹ láre. Ọba tí ò kì í ṣe ọba àkà. Ọba tí kì í sì gbẹ̀bí fáláre ni. Ó ti mọ̀ pé every Sunday Eyinloju máa sọ fún ẹ pé kó jẹ́ kí ọpẹ́ ẹ kó pọ̀ ju ìbéèrè rẹ lọ. Kí ni àwọn nǹkan tó ti ń wojú Ọlọ́run fún lọ́jọ́ tó ti pẹ́sẹ̀? Àwọn nǹkan wo lo rò pé tiẹ̀ ti dojúrú tí ò tiẹ̀ lè létò mọ́? Àwọn nǹkan wo ni apá rẹ ti pin? Bóyá o tiẹ̀ ti ṣàdúrà, ìwọ ti kú sílé chọ́ọ̀chì, ó ti wà ní mosque, ó ti wà lórí òkè. Kò sí nǹkan tó ti béèrè fún. Ó wá dàbí ẹni pọ́lọ́run ò rí. Àkókò ni. Torí ẹ̀ ni mo ṣe máa ń sọ fún ẹ wípé máa jẹ́ kí ọpẹ́ ẹ kó pọ̀ ju ìbéèrè ẹ lọ. Mo ti máa ń sọ fún yín, ṣé orí tó bá ti le tí Ọlọ́run bá ti ṣó èmi àti ẹ tó ti di alẹ́ Saturday, ó yẹ kó o lè ní àṣàrò. Wàá wá jókòó, wàá wò pé kí ni nǹkan tí Ọlọ́run ṣe fún mi. Good afternoon na Mommy Comfort Williams, ẹ káàárọ̀ mà, happy Sunday mà. Wàá wá jókòó, wàá wò pé oore wo lọ́lọ́run ti ṣe fún ẹ. Wò ó, a kàn ń yọ̀ sọ́lọ́run náà ni. Gbogbo bó ti wulẹ̀ kó rí láti January títí di àkókò tèmi àti ẹ wà yìí. Mi mọ̀ bóyá everybody rí wípé November tá wà yìí ó ti fast jù. Wàá rí wípé ọjọ́ yẹn kàn sáré ni. Nígbà tí mo wo date tí mo rí wípé 27, 28, mo wò pé wow. Ṣé báyìí ni ọdún yìí ṣe sáré lọ? Ó yẹ kí wọn náà lè ṣàṣàrò. Kó tiẹ̀ wá jókòó pé oore wo ni Ọlọ́run ṣe fún ẹ láti January títí di àkókò yìí. Oríṣiríṣi ibi lèmi àti ẹ ti là kọjá. Oríṣiríṣi ọ̀rọ̀ láyé ti pèsè mi àti ẹ lára tọ́lọ́run ò jẹ́ kó jẹ́ múmúṣẹ. Oorun tí àwọn kan ń sùn tí wọn ò jí mọ́ yẹn, èmi àti ẹ jọ ń sùn, adẹ̀ ń lajú sáyọ̀ àti àlàáfíà. Ọmọ aráyé ò bọ́ bàtọ̀ fọ̀ sẹ́nu ọ̀nà èmi àti ẹ, bó tiẹ̀ ti wulẹ̀ kó rí. Tí Sátánì ṣe ń gbógun tó, Ọlọ́run ń jà fẹ́mi àti ẹ, ó wà níbẹ̀. Ó yẹ kó mọ̀ wípé lẹ́yìn Ọlọ́run yẹn kò sí Ọlọ́run mìíràn. Ó ní mo ṣe máa ń kọ́ ní gbogbo ìgbà wípé lẹ́yìn rẹ̀ ẹ̀mí mímọ́ mo ní lẹ́yìn rẹ̀ Ọlọ́run ìwọ ló kàn o. Tó bá ti jẹ́ pé Ọlọ́run ló kàn nínú ayé mi àti ẹ, ó yẹ kó jẹ́ kọ́lọ́run yẹn mọ̀. Sórí nígbà tí mo jókòó tí mo wò wípé ta ni ẹni tó ní gbogbo agbára ní ọwọ́ àti okun, mo wò wípé kò sí nǹkan tí ẹ̀dá fẹ́ ṣe. Ọba tó ń gbìjà ẹ̀dá nìkan náà lẹni téèyàn lè fi gbogbo ẹ̀ lọ. Mo dẹ̀ fi lé lọ́wọ́. Ṣé wọ́n ti ẹ̀ lè kó gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ tó bá di báyìí?
tí wọn náà bá tiẹ̀ wá wẹ̀yìn tó wo wájú tó rí ẹnì kankan bá sọ̀rọ̀ tó tiẹ̀ rí alágbàárò kankan ju àwọn ènìyàn tí Ọlọ́run yàn mọ́ ẹ lọ, ṣé wọ́n tiẹ̀ lè kó gbogbo ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́? Kí làwọn nǹkan tó rò pé ó ti dópin, tó o ti rò pé kò sí ọ̀nà kankan láti yọrí mọ́? Ṣó o sì rántí pé Ọlọ́run wà níbẹ̀? Torí wípé kí ni bàbá tí mo ní yẹn, bàbá dáradára ni, ọba tí ò dójú àdúrà tì mí ni. Ó dẹ̀ jẹ́ kó yé mi pé gbogbo ẹni tó bá ti gbé gbogbo ìṣòro rẹ̀ wá tó sinmi lé òun, ó lóun á kó gbogbo ìṣòro yẹn, ó ní òun á kó òun á sọ di pẹ̀tẹ́lẹ̀ pátápátá. Nínú ayé tí èmi àti ẹjọ́ wà yìí, tó bá máa jẹ́ èèyàn, tó bá máa ga, ojú rí á rí o. Gbogbo bí tó fẹ́ dé yẹn tí ògo Ọlọ́run bá fẹ́ farahàn, o gbọ́dọ̀ máa ja àwọn ogun yẹn ní kéékèèké. Wò ó, àìmọye ogun ni Ọlọ́run jà fẹ́mi àti ẹ. Ogun ṣégbà tá a sùn ni, àbígbà tá a ti ẹ̀ mọ̀ wípé Ọlọ́run ń jà fún wa. Òun lèmi ṣe ní kí n tún wá sọ fún ẹ láàárọ̀ yìí wípé gbogbo ohunkóhun tèmi àti ẹ bá ń là kọjá, mọ̀ wípé Ọlọ́run mọ̀ sí o. Nítorí wípé lẹ́yìn Ọlọ́run mi ò tún ní ké pe Ọlọ́run mìíràn, torí pé mo mọ̀ wípé kò sí alágbára kankan nínú ayé àti lọ́run tó dàbí Ọlọ́run yẹn. Wò ó, mo ti sọ fún ẹ, nǹkan méjì lẹ̀dá ń bá ṣiṣẹ́ nínú ayé tèmi àti ẹjọ́ wà yìí. Nínú kó o bá ti Ọlọ́run ṣiṣẹ́ tàbí kó o bá kejì ṣiṣẹ́. Wò ó, ní nípa ìrìn wọn, nípa ìṣe wọn, nípa ọ̀rọ̀ wọn, nípa ìwà wọn, ó láfi mọ̀ wọ́n. Kí ná fẹ́ fi rí ògo Ọlọ́run nínú ayé mi àti ẹ? Má má gbàgbé, inú ayé tèmi àti ẹjọ́ wà yìí, a wá ja ogun níbẹ̀ ni. Bá a bá dẹ̀ ṣì ń jí tá ń lajú sáyé tèmi àti ẹjọ́ wà, ogun la wá jà nínú ayé. Ẹni tí ò mọ̀ ẹ́ rí máa bẹ́ ẹ jagun, ẹni tó mọ̀ ẹ́ rí máa bẹ́ ẹ jagun. Ṣó máa wá nítorí ìyẹn ò sin Ọlọ́run mọ́ ni? Ṣó máa ní Ọlọ́run ò sí ń bẹ̀ mọ́ ni? Ọba tó ti ń pè mí àti ẹ mọ́ látijọ́ yìí, mo sọ fún ẹ, nígbà mìíràn àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ nínú ayé ènìyàn tí Ọlọ́run máa fẹ́ fi mọ bó o tún ṣe mọ òun sí. Ó máa fẹ́ mọ̀ bóyá o máa sẹ́ òun kù nǹkan ni Ọlọ́run. Mo ti sọ fún ẹ, ohun tó wù kó gùn kó dé, Ọlọ́run ò ní ẹ́fà gbé ogun tó máa borí ẹ̀mí rẹ tó bá ti mọ̀ wípé lótìtọ́ ló ń sin òun. Mo ké pe Ọlọ́run ní ojú méjèèjì, ọba tí èmi ń ké pè ni. Ohun yẹn ń kọ sí mi wípé máa tẹ̀lé Ọlọ́run lọ. Èmi máa tẹ̀lé Ọlọ́run títí di ọjọ́ alẹ́ mi ni o. Gbogbo ogun tó wù kó wá lọ́tún kó wá lósì, torí wípé nígbà tó ń dùn tó ń dán, nígbà tó ń dára fún mi, Ọlọ́run lẹni tó wà níbẹ̀. Tí nǹkan kékeré kan bá dẹ̀ wá nísìnyí, ṣé kí wá ní kò sí Ọlọ́run mọ́ ni? Ohun tó máa gbé ohun Ọlọ́run lọ́wọ́ èmi àti yín, tá a máa ní kò sí Ọlọ́run mọ́, kò máa ní ṣẹlẹ̀ sémi àti yín. Mo ti sọ fún yín, ẹ̀dá tó bá lè para tí ò bá ti lè pa ẹ̀mí, ènìyàn lásán ni. Ta lẹni tó ń lépa ẹ̀mí èmi àti ẹ̀gàn? Ta lẹni tó sọ wípé ògo tá a gbé sáyé kò ní ṣeé ṣe? Ta lẹni tó lóun fẹ́ wo bí tó fẹ́ bá dé? Ta lẹni tó lóun ò fẹ́ jẹ́ kó gba òun ò fẹ́ kó gba iyì nínú ayé ju kó tẹ́ lọ? Ó lèmi ṣe wá jẹ́ kó yé ẹ pé lẹ́yìn Ọlọ́run yẹn kò mà sí Ọlọ́run mìíràn. Ohun wo láyé ń fọ̀ sí ẹ tí ò kí ń ṣe tiẹ̀? Níbo lo ti rò wípé ọ̀nà ti dí tí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀? Wò ó, lẹ́yìn Ọlọ́run yẹn, Ọlọ́run ni. Tó bá jẹ́ni tí o fẹ́ jẹ́ ènìyàn nínú ayé, good morning to you, Leo Meg, my beautiful sister. Happy Sunday to you. Tó o dẹ̀ fẹ́ gòkè láti ṣe rere, ó yẹ kó o mọ̀ o wípé oríṣiríṣi nǹkan ló máa jáde. Ibi tó o ti, ẹni tó o bá tán gan, ẹni tí o mọ̀ rí, ó máa gbé ogun dìde. Ẹni tí o ṣẹ̀ rí, àwọn tó ń ṣoore fún gan, wọ́n máa gbé ogun dìde. Ṣé yẹn wá ní kó sọ pé kò sọ Ọlọ́run mọ́ ni? O ti gbàgbé wípé Ọlọ́run gan sọ wípé bó ti wù kóòrùn kó mú tó sánmọ̀ dúdú díẹ̀ yóò wá. Bó ti wù káyé wá láyọ̀ yóò lákòókò ẹkún rẹ̀. Nínú ayé tèmi àti ẹjọ́ wà yìí, bó ti wù kó dùn tó, bó ti wù kó lárinrin tó, bó ti wù ká máa fi gbogbo apá ọwọ́ màálù, ẹsẹ̀ màálù ká máa fi já, ká fi máa jayé, ìgbà ìkorò máa wà. Má rò wípé ayé yẹn kàn máa lọ bẹ́ẹ̀, a máa sweet lọ bẹ́ẹ̀. Wò tí ò bá sí ìyípadà kankan, kí dúdú kankan kó má farahàn nínú funfun yẹn, ó yẹ kí wọ́n gan kó o mọ̀ wípé ó ní agbára púpọ̀. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run Olódùmarè, ọba tó tún jẹ́ kọ́jọ́ òní kó ṣojú èmi àti yín. Mo ti sọ fún yín, ọjọ́ Sunday là ń mú ọ̀sẹ̀ tuntun.
ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ ìbùkún ló máa jẹ́ fèmí àti yín. Ìwọ má bá ènìyàn ṣe wípé ó kù bí tènìyàn fẹ́ gbé gbà o, torí mo sọ fún yín, mo ní ó kù díẹ̀, tó bá kù díẹ̀ káàtó tí máa sọ pé ó kù bí tí ènìyàn máa gbé gbà, kí Ọlọ́run kó ṣe ìdájọ́ mu, kó kúkú mú ẹ̀mí mi kúrò nínú ayé. Ṣùgbọ́n ọba tó ń ṣe ìdájọ́ ẹ̀dá, tó ń ṣàánú ènìyàn, torí iwájú tó rí ẹ̀yìn, òun nìkan la lè fẹjọ́ sùn, torí wípé kíni, bí ènìyàn bá tiẹ̀ ṣe é lóore lónìí, ó lè dọ̀la kó lóun ò sí ń bẹ̀ mọ́. Ọlọ́run nìkan ló lè wà pẹ̀lú ènìyàn títí tí ò dẹ̀ ní padà lẹ́yìn ènìyàn. Òun ló jẹ́ kí n tún wá rán ẹ létí wípé jẹ́ kí ọpẹ́ rẹ kó pọ̀ ju ìbéèrè rẹ lọ. Máa ní Ọlọ́run ní gbogbo ìgbà, jẹ́ kó jẹ́ alpha àti omega, ẹni iwájú àti ẹni ìkẹyìn. Nítorí náà lèmi ṣe máa ń bẹ bàbá yẹn wípé gbogbo ohun tí màá dáwọ́lé tí màá dẹni ìkọ̀sílẹ̀, má jẹ́ kó ṣẹlẹ̀ sí mi. Bọ̀ má gbàgbé o wípé nígbà tí Jésù Kristi, Ọlọ́run tó kú fèmí àti ẹgan, tó wá sínú ayé yẹn, nígbà tí Ọlọ́run fẹ́ fi ara rẹ̀ hàn pé òun ni Ọlọ́run, wọ́n dá Abáràbà sílẹ̀ tó jẹ́ olè. Àwọn ènìyàn tó wà nínú ayé nígbà yẹn, mo tún farabalẹ̀ wo history yẹn, mo farabalẹ̀ tún gbogbo àná yẹn kó tó di alẹ́, kó tó di pé mi gan jáde pé I can't come and die o. Alẹ́ àná yẹn mo merit, mo jáde. Ṣùgbọ́n bí mo ṣe jókòó tí mo ṣe fàájì tí mo jáde, mo jókòó mo ń rò lọ́kàn mi wípé àṣé báyìí ni Ọlọ́run ṣe tóbi tó. Àṣé nígbà mìíràn Ọlọ́run ó lè gbọ́ ọ̀nà tó bá wù ú láti ṣe bó bá ṣe wù ú nínú ayé mi àti ẹ. Nígbà tí ó bá wá ń ṣe iṣẹ́ yẹn lọ́wọ́, bóyá ó rí bí ìbànújẹ́, bóyá èmi àti ẹ ti ẹ̀ ń rí bí ẹni wípé àbí Ọlọ́run kọ̀yìn ni. Bàbá yẹn mọ ohun tó ń ṣe. Ó ní nínú gbogbo, ó ní máa dúpẹ́ ṣáàmọ̀ wípé èmi ni mo wà níbẹ̀, torí èmi ni alpha àti omega, ọba tó ní iwájú àti ẹ̀yìn. Òun lèmi tún képe láàárọ̀ yìí pé mo dúpẹ́ o. Ṣé ìwọ náà ti dá ọpẹ́ yẹn padà fún ọba tí ò jẹ́ kó dòkú òjijì, ọba tí ò má jẹ́ ń tàn ẹ́, bí mo ṣe máa ń sọ fún gbogbo ènìyàn ní gbogbo ìgbà, tí ẹ̀mí bá ti lọ, ara lásán ló kù tẹ́ ń wò nílẹ̀. Bàbá Sùwé for example, bó ṣe kú yẹn, kò mọ̀ bóyá ó ti wáyé rí mọ́. Ẹ̀mí yẹn ti lọ, Ọlọ́run tún ti lè darí ẹ̀mí yẹn lọ síbòmíì. Inú ayé tèmi àti ẹjọ́ wà yìí, bá a ṣe jí bá a tún ṣe ríra wa yìí la ríra wa mọ́. Takòkò Ọlọ́run yẹn tó bá lòun ti dé, ẹ̀dá kan ò tún ní mọ tó ṣẹlẹ̀ mọ́ lẹ́yìn ìgbà yẹn. Òun ló jẹ́ kí n sọ fún ẹ pé gbogbo ìgbà tó bá wà láyé, bóyá o tiẹ̀ ń fèsì tribulation kan, bóyá nílé ọkọ ni, nílé aya ni, àbí láàrin ọ̀rẹ́, láàrin ojúlùmọ̀, ẹni tó mọ̀ àtẹni tí o mọ̀ rí, tó bá wá dàbí ẹni wípé nǹkan yìí ó mà fẹ́ dojúrù, Ọlọ́run mọ̀ sí i. Ọlọ́run wà níbẹ̀. Mo fẹ́ kó jẹ́ kí ọpẹ́ rẹ kó pọ̀ ju ti ìbéèrè rẹ lọ. Mo máa ń jẹ́ kí ọpẹ́ mi kó pọ̀ ní gbogbo ìgbà, nítorí wípé kí ni, ìgbà mìíràn wà mi ní mọ nǹkan tí máa sọ, torí ọ̀rọ̀ tètè máa ń pin mí, ọ̀rọ̀ máa ń tètè, even to talk too much, ó máa ń pin mí lẹ́mìí. So mo máa ń try láti jẹ́ kí Ọlọ́run kó kún inú mi ní gbogbo ìgbà, láti lè máa fi ọpẹ́ fún, láti lè máa dá ìyìn yẹn padà fún. Òun lẹ́yìnlójú tún ṣe wá rán ẹ létí, wò ó, kò sí problem tó lè máa fèsì nínú ayé. Lémi Ẹyinlójú tó ń wò yìí, tí ò ti ní àwọn kankan tèmi náà tí mo ti pass through, tí Ọlọ́run dẹ̀ ń gbé mi borí, tó dẹ̀ ṣì ń jẹ́wọ́ ara rẹ̀ nínú ayé mi. Ó ń jẹ́ kí n mọ̀ nínú ayé ni wípé ayé yìí bó ṣe wà yìí, kò ń ṣe wípé ó kàn dùn bẹ́yẹn ò ní rí ogun, kò ń ṣe pé o kàn fẹ́ gbé bẹ́yẹn o fẹ́ jẹ́yìn o fẹ́ débi gíga, òun tiraka òun ṣe gbogbo ẹ̀ wá lò ní rógun, kò possible. Ṣùgbọ́n máa jẹ́ kí Ọlọ́run kó máa jẹ́ alpha àti omega ẹ, máa jẹ́ kó máa jẹ́ alágbàwí rẹ ní gbogbo ìgbà, torí alágbàwí mi ni mò ń ké pè ní gbogbo ìgbà. Gbogbo bí tó wù mí ò dé, ó ń débẹ̀, ó ń bá mi jà níbẹ̀, ó ń ṣàánú fún mi. Ọba tẹ́nìkan ò lè dá dúró ni. Ó ní mo ṣe tún wá dán ẹ létí wípé lẹ́yìn Ọlọ́run yẹn, Ọlọ́run náà tún ni o. Má rò ó wípé kò sí ọ̀nà mọ́, má rò wípé ó ti parí, má rò wípé nǹkan ti tán. Sórí nígbà tí ayé bá sọ pé ó ṣẹ̀ṣẹ̀ parí yẹn, nígbà tí gbogbo ènìyàn bá ti yọwọ́ yẹn, ìgbà yẹn ni bàbá yẹn ṣẹ̀ṣẹ̀ máa ń dá sí ọ̀rọ̀ ayé ènìyàn. Ṣùgbọ́n nígbà yẹn ó máa wù ẹ́, á wo ìhà tó ń kọ nígbà yẹn, bóyá ojú nǹkan kan ló tiẹ̀ ń pọ́n ẹ, bóyá o tiẹ̀ ń pariwo ò ń sunkún sí lójoojúmọ́. Sórí nígbà tí apá bá ti pin yẹn, ìgbà yẹn ni bàbá yẹn ṣẹ̀ṣẹ̀ máa ń get involved. Ìgbà yẹn ni Ọlọ́run yẹn ṣẹ̀ṣẹ̀ máa ń wò pé ó ti wá fi gbogbo ẹ̀ lé mi lọ́wọ́ báyìí, wá wo nǹkan tèmi fẹ́ ṣe.
torí ẹ̀ nígbà mìíràn a lot of people ní ẹ̀yin ló mọ̀ èmi ti gbogbo Ọlọ́run ni ó ní gbogbo ẹ̀ ìwọ̀nba ni ẹ̀dá gbọ́dọ̀ kọ́lọ̀ má ṣèyàn ló níjà kọ́lọ̀ má ṣèyàn ló ní wàhálà ìwọ̀nba lẹ̀dá gbọ́dọ̀ ṣẹ̀mọ̀ ìwọ̀nba ló gbọ́dọ̀ lè rojọ́ mọ́ nígbà mìíràn wàá fi gbogbo ẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ ni òun lèmi ṣe wá sọ fún ẹ láàárọ̀ yìí wípé ìwọ náà kó lé lọ́wọ́ kó gbogbo ẹ̀ lé lọ́rùn kó wá wo ohun tí bàbá yẹn máa ṣe nínú ayé mi àti ẹ mo gbàdúrà pé lórúkọ Jésù nínú ọ̀sẹ̀ yìí tí èmi àti yín ń wọ̀ lọ yìí àní ju ẹni tí wọ́n ń wá o àtèmi àti yín ìmọ̀ta ò ní ṣẹ lórí wa agbára back to sender yẹn ó máa gbé wèmí àti yín o lórí wa lórí ọmọ lórí tó mí àti tí ò mí kò ní dìbàjẹ́ nínú ayé mi àti yín ẹ wò ó lẹ́yìn Ọlọ́run yẹn ẹ jẹ́ ká ní Ọlọ́run lẹ́yìn rẹ̀ kò sí ẹlòmíràn òun ló jẹ́ kí n máa sọ fún wa pé a máa rí àánú gbà lọ́sẹ̀ yìí o gbogbo ilẹ̀kùn tí Sátánì ti tì ẹ̀mí mímọ́ máa ṣí fún wa gbogbo bí tá a fojú àánú sí àti bí tá a fọkàn àánú sí ẹ̀mí mímọ́ máa ṣílẹ̀kùn àánú fẹ́mi àti yín o ìmọ̀ta ò ní ṣẹ lórí ayé mi àti yín wò ó ibi gíga láàyè mi àti yín àní jábọ́ ìmọ̀ èṣù ìmọ̀ta ò ní ṣẹ lórí wa ẹ má wàá gbàgbé o ọmọ yín bísínẹ́sì rẹ̀ ò dúró o mo ti sọ fún yín Eyinloju food plantain flour Eyinloju bean powder with sauce tàbí tó bá wá wò wípé Eyinloju mo tiẹ̀ ti ń gbọ́ nípa slimming tí yín is not for slimming alone bóyá indigestion ṣe yín ni cholesterol ìwọ náà tiẹ̀ ti wá ń gbọ́ nípa ẹ̀ káàkiri àgbáyé òun là ń post ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ wa lónìí lórí +1416 7256606 bóyá o ti ń gbọ́ nípa fashion house Eyinloju a ní àwọn original designers tó jẹ́ pé 20% off péré là ń mú kúrò lórí ẹ̀ ó dẹ̀ ń wá láti Selfridges tó bá wá wò wípé Eyinloju mi ò ní àwọn agbára àwọn olówó ńlá báyìí ṣùgbọ́n mo ní àwọn ibi tó jẹ́ pé mo fẹ́ dé mo fẹ́ look unique mo fẹ́ káyé rí kán mọ̀ wípé èmi gan wọbẹ̀ pẹ̀lú owó kékeré ẹ má hesitate láti kàn sí iléeṣẹ́ TBF Eyinloju Fashion House lórí gbogbo ẹ̀dì tẹ́ bá fẹ́ bóyá o fẹ́ lọ sí pátì tó jẹ́ wípé wọ́n mú gèlè wọ́n mú aṣọ ni tàbí o kàn tí ẹ fẹ́ two shop ìwọ náà fẹ́ look classy o fẹ́ unique o fẹ́ dúró lórí ọwọ́ ẹ kàn sí iléeṣẹ́ Eyinloju kẹ́ wá wá àwọn nǹkan tá a máa kó jáde níbẹ̀ fún yín anywhere tẹ́ bá dẹ̀ wọ̀ báyìí inú yín máa dùn ẹ̀yin náà wò wípé Ọlọ́run o ṣé báyìí lójú ayé ṣe rí àṣé báyìí ni mo lè má náwó púpọ̀ kí n dẹ̀ jáde síta kémi náà dẹ̀ look báyìí òun ló jẹ́ kí n wá sọ fún yín tó bá wá wò pé Eyinloju mi ò tiẹ̀ tún wá sí nínú yẹn mò ń gbọ́ wípé ilẹ̀ yín tó wà ní ọmí àdìó yẹn títì ló wà kò ń ṣe inú igbó ló wà tòsí ló wà ibi tó lè tètè gbé ọ̀kadà tó lè débẹ̀ ní kíákíá ni ìwọ náà rí a sì ní acres tó pọ̀ ń bẹ̀ tó bá wá wò pé Eyinloju mo fẹ́ ra plot mo fẹ́ ra acres ẹ kàn sí iléeṣẹ́ wa ẹ má hesitate tó bá wá tiẹ̀ wá wò pé mo tiẹ̀ fẹ́ wo ohun tó ń ṣẹlẹ̀ adúrú nǹkan wo l'Eyinloju ń ṣe gan àwọn nǹkan wo ló ń jáde nínú iléeṣẹ́ rẹ̀ ẹ lọ sórí www.tbfeyinlojuvillasignature.ca tí wa ó wà lórí Amazon ó wà káàkiri á tún wà lórí Spotify ẹ try láti make order yín tí ò bá yé yín tí ẹ bá get a lot of people make order láti orí online tó jẹ́ wípé ẹ follow àwọn nǹkan tí à ń follow mo dẹ̀ ń get back sí yín wípé tó bá jẹ́ wípé ẹ lè ṣe ní bá ṣe bó ṣe wà lórí online wa ẹ try láti claim àwọn owó yín padà wọ́n máa dá padà lójú ẹsẹ̀ torí PayPal ló a fi ń gba owó wọlé láti orí website wa àti lórí Amazon ṣùgbọ́n a ti sọ fún wa our minimum order lórí slimming tea wa is 4 pack 4 boxes ni minimum order wa tẹ́ bá fẹ́ order tẹ́ bá order fún méjì tàbí mẹ́ta àwọn tó máa pack ẹ̀ fún yín wọn ò ní attend sí order yín because ó ti wà ń bẹ̀ already 4 ni minimum order wa fún gbogbo ẹ̀yin tẹ́ order below 4 nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi lè pack àwọn ọjà yín nìyẹn mo dẹ̀ ti sọ fún gbogbo ẹ̀yin tẹ́ bá rí feel pé ó hard fún yín láti make order lórí website tàbí Amazon ẹ wá sí orí
orí WhatsApp Eyinloju, which is +1 416 725 6606. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́, tẹ́ bá ti send message tàbí voice note, Eyinloju máa attend sí gbogbo yín pátápátá. Fún gbogbo ẹ̀yin investors wa pátá, ẹ ṣé mo dúpẹ́. Everything ti sort, àti move on báyìí. Lórúkọ Jésù, àtẹ̀yin àtèmi, ní sunkún lórí tó ń pa wá lẹ́rìn. Àtẹ̀yin àtèmi, àti fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin investors mi pátápátá, ẹ̀yin náà ò ní sunkún. Ẹ ṣé ẹ̀yin ìyá mi, ẹ ṣé ẹ̀yin bàbá mi. I want to say I love you all. I cannot, mi le express love yẹn tán. Mi ò lè fẹnu ròyìn tán. Ẹ ṣé mo dúpẹ́ o. Àwọn ọmọ yín ò ní kúkú òjijì. Wọn ò ní rí dààmú. In tí ó kọjá ẹ̀mí wọn ò ní jẹ́ titi yín. Ẹ ní bọ́ sọ́wọ́ onídààmú. Torí ẹ̀ ni mo ṣe wá dúpẹ́ láàárọ̀ yìí wípé happy Sunday to you all, and kẹ́ ní nice week ahead. Ẹ wò, beautiful week lọ́sẹ̀ yìí máa jẹ́ fèmí àti yín o. A máa ráàánú gbà. Gbogbo bí tá rò pó ti tì yẹn, ẹ̀mí mímọ́ máa ṣí fún wa. I want to say thank you all. Thank you for your love. Thank you for your support. Thank you for your support. Your truly support. Thank you so much, my mommies, my daddies, uncles, sisters, and brothers. Ẹ ṣé mo dúpẹ́. Ayọ̀ àtàláfíà tí mo fẹ́ fi yín sí. Nínú ọ̀sẹ̀ yìí náà ni mo tún máa bá yín ní gbogbo ìgbàkígbà tí n bá máa jáde síta fún advertisement wa. Lórúkọ Jésù, ojú yín ò ní fọ́. Etí tẹ́ fi gbọ́ mi lénìí ò sì ní di. Kẹ́ ní pleasant week. Happy Sunday to you all. I love you all. Thank you so much. Eyinloju Olodumare. I see you all, my mommies, my daddies. Gbogbo yín pátá ni mo kí. Kajebora, Sister Tosin, I say thank you. Rukiat, ẹ ṣé mo dúpẹ́ sister mi. Mommy Comfort, Mommy Olúwa, Ọlọ́run tóbi. Everybody, gbogbo yín pátá ni mo rí. Mi lè dárúkọ everybody tán. I just want to say thank you. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ní sunkún lórí ohun tó ń pa yín láyọ̀. This is your sister, your daughter, and your friend, Oluwalobumi Obadiagbo, popularly known as the CEO, Ilé-iṣẹ́ TBF Eyinloju Villa Signature.ca, Eyinloju Entrepreneur, Eyinloju Fashion House, Eyinloju Slim Tea, Eyinloju Foods. Àwa náà ní lórúkọ Jésù, wọn ò ní fẹ́ lòmíì ṣe wá. Àlàáfíà tí mo fẹ́ fi yín sí, òun náà ni mo tún máa bá yín. Thank you so much. I love you all. Dàbọ̀. Happy Sunday to you all. Eyinloju ni. Bye for now.